Ẹ kú dédé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì ààrẹ Kashim Shettima ni wọ́n kó àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn bíi àwọn ààrẹ àná tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí lọ sí Daura ní ìpínlẹ̀ Katsina ní ọjọ́ Ìṣẹ́gun láti lọ ṣe ayẹyẹ ìkẹyìn fún un gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí ṣe ń gbé ọ̀gágun ààrẹ tẹ́lẹ̀ rí náà, ẹni tó tún jẹ́ ààrẹ àná fún ìjọba àwa-arawa, ẹni tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí yàn sípò ààrẹ fún sáà méjì, Ààrẹ olóògbé Muhammadu Buhari sínú káà ilẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun. Ààrẹ Tinubu ló tẹ́wọ́ gba ìyókù òkú àsíá Buhari ní ibùdókọ̀ òfurufú ti Yar'Adua International Airport ti ìpínlẹ̀ Katsina ní kété tí aago 2 ọ̀sán lù 2 p.m. lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé òkú rẹ̀ náà kúrò ní ìlú London nínú ọkọ̀ bàálù ààrẹ èyí tí Buhari ń gùn láàrin ọdún 8 tí ó wà lórí àga àlééfà. Ayẹyẹ ètò ìsìnkú rẹ̀ náà ni ó wáyé gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn Mùsùlùmí tí Chief Imam ti ìlú Daura, Sheikh Salisu Rabiu, darí àkànṣe àdúrà rẹ̀. Àwọn oríṣiríṣi ààrẹ ilẹ̀ òkèèrè bíi Ààrẹ Umaru Sissoco Embalo ti orílẹ̀-èdè Guinea-Bissau, Prime Minister ti orílẹ̀-èdè Republic of Niger Ali Zenne àti ààrẹ àná ti orílẹ̀-èdè Niger Issoufou Muhammadu, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Yẹmí Ọ̀ṣínbàjò àti Atiku Abubakar ni wọ́n péjọ síbi ayẹyẹ ètò ìsìnkú náà. Àwọn bíi olórí nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lápapọ̀, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio, olórí agbẹnusọ fún ilé aṣojú-ṣòfin àpapọ̀ Tajudeen Abbas, aṣòfin Kawu Sumaila, aṣòfin Abdulaziz Yari, aṣòfin Sani Bello, aṣòfin Abu Ibrahim àti aṣòfin Yerima Bakura. Àwọn òṣìṣẹ́ elétò ààbò tí àwọn náà kò gbẹ́yìn ni ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ológun General Christopher Musa, Chief of Army Staff Lieutenant General Olúfẹ́mi Olúyẹ̀dé, ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun, ọ̀gá àgbà fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ti orí omi Chief Naval Staff Vice Admiral Emmanuel Ọ̀gánlá, ọ̀gá àgbà yányán tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ ológun Ajagun-fẹ̀yìntì Lieutenant General Tukur Buratai àti adarí tẹ́lẹ̀ rí fún elétò ààbò DSS former Director General of DSS Yusuf Bichi. Gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Radda ni ó ṣáájú àwọn aṣojú ìpínlẹ̀ rẹ̀, àwọn bíi igbákejì gómìnà ìpínlẹ̀ náà Farouk Jobe, agbẹnusọ fún ilé aṣòfin ti ìpínlẹ̀ náà Speaker of the Katsina State House of Assembly Nasir Daura, akọ̀wé ìjọba ti ìpínlẹ̀ náà Abdullahi Fakasi àti àwọn ìgbìmọ̀ alákòóso ti ìpínlẹ̀ náà. Àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tí ó tún farahàn níbẹ̀ ni olùrànlọ́wọ́ pàtàkì àgbà sí ààrẹ lórí ètò òṣèlú àti àwọn ètò mìíràn Ibrahim Masari, mínísítà lórí ètò ìlera àti ọrọ̀ àwọn ènìyàn ti ìpínlẹ̀, Minister of State for Health and Special Welfare Dókítà Isaac Salako àti mínísítà lórí ilé-ìgbé àti ìdàgbàsókè ìgboro, Minister of Housing and Urban Development Ahmed Danguwa àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn náà tún wá tẹ̀síwájú nípa dídárúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bíi àwọn alága ẹgbẹ́ gómìnà àti àwọn gómìnà láti oríṣiríṣi ìpínlẹ̀, àwọn gómìnà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí, àwọn iléeṣẹ́ ńláńlá èyí tí Aliko Dangote jẹ́ aṣojú wọn tí àwọn bíi Sayu Dandata àti Dahiru Maga darapọ̀ mọ́. Ìròyìn náà tún wá ṣe àfikún wípé àjọ Nigeria Airspace Management Agency ṣe àfihàn rẹ̀ wípé ó lé ní 130 ọkọ̀ bàálù òfurufú ni ó balẹ̀ tí ó sì tún gbéra láàrin ọjọ́ Ajé sí ọjọ́ Ìṣẹ́gun ní ibùdókọ̀ òfurufú ti ìpínlẹ̀ Katsina. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Olúwo of Ìwó Ọba Abdulrasheed Akànbí ti ṣàpèjúwe ètò ìsìnkú Ọba Adétọ̀nà ti Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú-Land Ọba Síkírù Adétọ̀nà gẹ́gẹ́ bí èyí tí ó mú
òmìnira dé bá ètò ìlànà ọba ní ilẹ̀ Yorùbá, èyí tó tún gbé ìgbésẹ̀ kan bọ́ sínú ìpele àyípadà ọ̀tun sí ohun rere. Ọba Àkànbí náà wá ṣàfihàn ìfọ̀kànbalẹ̀ àti ìdùnnú bí wọ́n ṣe ètò ìsìnkú Àwùjalẹ̀ náà, nítorí pé kò fààyè sílẹ̀ fún jíjẹ ènìyàn ní ìjẹkújẹ àti ìwà àṣà ayé dúdú tí wọ́n máa ń lò nígbà kan rí. Ìròyìn náà tún wá ṣe ìrántí bí ètò ìsìnkú náà ti ṣe wáyé, tí àwọn òṣìṣẹ́ ológun ṣe kọ̀ jálẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣùgbó láti ṣe ètò ìsìnkú ọba Adétọ̀nà náà, tí wọ́n sì wá ń gba àwọn ẹlẹ́sìn Mùsùlùmí láàyè láti sìn. Èyí ló mú kí Olúwo of Ìwó, Ọba Àkànbí, kó gbóríyìn fún Gómìnà Abíọ́dún Àwùjalẹ̀ àti ẹbí rẹ̀ nípa ẹ̀mí ìgboyà tí wọ́n lò lórí ètò ìsìnkú ọba Àwùjalẹ̀ tí ó papòdà, tí wọn kò sì jẹ́ kí àwọn ẹgbẹ́ aláṣà ìbílẹ̀ Òṣùgbó já ètò ìsìnkú náà gbà mọ́ wọn lọ́wọ́, èyí tí ó sì wá já sí àṣeyọrí àti ìṣẹ́gun fún ìran ọmọ Yorùbá lápapọ̀. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà, èyí tí ó ṣe àtẹ̀jáde rẹ̀ láti ọ̀dọ̀ akọ̀wé akọ̀ròyìn rẹ̀ Ali Ibrahim, wípé ìlúkílùú tí ó bá fẹ́ kí wọ́n máa pa ọba wọn nípakúpa, kí wọ́n sì máa jẹ wọ́n níjẹkújẹ lẹ́yìn ìgbà tí ó bá ti papòdà tán, ni kí wọ́n rí i dájú wípé àwọn oníṣègùn ìbílẹ̀, Ògbóni tàbí Òṣùgbó ni kí wọ́n máa fi jọba ní irú ìlú bẹ́ẹ̀. Ó tún wá sọ ní gbangba wáyàyé wípé ọba Adétọ̀nà tí ó di olóògbé náà ti fi ipa ọ̀nà tí ó dára lélẹ̀ láti máa fi yẹ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ó bá wàjà sí, àti pé ìgbésẹ̀ náà ti dá ògo, iyì àti ẹ̀yẹ padà fún àwọn ọba tí ó bá wà lórí ipò ní ilẹ̀ Káàárọ̀-o-jíire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Punch pẹ̀lú. Ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tí ó ga, Federal High Court, èyí tí ó kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó, ti dá gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Èkìtì, Gómìnà Ayọ̀délé Fáyòsé, sílẹ̀ kí ó sì tún máa lọ ní àlàáfíà lórí ẹ̀sùn ọlọ́jọ́ pípẹ́ ti owó bílíọ̀nù 2.2 náírà (2.2 billion naira), èyí tí àjọ tí ó ń rí sí ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú kúmọkùmọ Economic and Financial Crime Commission (EFCC) fi kàn. Adájọ́ Chukwujekwu Aneke, ẹni tí ó ń darí ẹjọ́ náà, ṣe àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun lórí wípé Fáyòsé kò ní ẹjọ́ kankan láti jẹ́, nítorí pé àwọn àjọ EFCC kùnà láti fi ìdí ẹ̀sùn náà múlẹ̀. Fáyòsé ní ìròyìn náà sọ wípé ó ti kojú ẹ̀sùn ẹjọ́ yìí láti ọdún pípẹ́ sẹ́yìn, lórí pé wọ́n ní ó kó owó rọ̀gùnrọ̀gùn náà jẹ, tí ó sì tún ṣe owó náà ní kúmọkùmọ nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ń kọminú lórí ìjà ọ̀rọ̀ tí ó wáyé láàrin gómìnà Adeleke àti mínísítà tẹ́lẹ̀ rí fún ọgbọ́n inú tí ó sì tún ti jẹ́ gómìnà àná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Rauf Arẹ́gbẹ́ṣọlá. Rògbòdìyàn náà ló tún wá peléke sí i lẹ́yìn ìpèníjà ojúkorojú tí ó wáyé, níbi tí Arẹ́gbẹ́ṣọlá ti ń sọ wípé òun yóò rí dájú pé gómìnà Adeleke kò rí ọwọ́ mú nínú ètò ìdìbò ti ọdún 2026 tí ó ń bọ̀ lọ́nà. Ní ọjọ́ Ajé ni ìṣèjọba Adeleke fèsì sọ́rọ̀ náà, tí wọ́n sì tún fẹ̀sùn kan Arẹ́gbẹ́ṣọlá wípé ṣe ni ó fi ìyà, gbèsè àti bíba ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ kọjá bó ti yẹ nígbà ìṣèjọba rẹ̀ láti ọdún 2010 títí di ọdún 2018. Agbẹnusọ fún gómìnà Adeleke, Ọláwálé Rasheed, ṣàpèjúwe ìṣèjọba Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí èyí tí ó burú jùlọ nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun, nítorí pé ó ṣe àgbékalẹ̀ àwọn ètò àti ìlànà èyí tí ó burú kọjá wẹ́rẹ́wẹ́rẹ́, tí ó wá yọrí sí sísan owó oṣù ìdajì àti gbèsè tí ó pọ̀ yanturu ti àwọn ènìyàn tí ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. Àwọn ẹgbẹ́ òṣèlú Arẹ́gbẹ́ṣọlá, èyí tí wọ́n tún jẹ́ Ọmọlúàbí Progressive Group, náà wá fèsì sọ́rọ̀ wọn, tí wọ́n sì tún ń gbè lẹ́yìn àkọsílẹ̀ ìṣèjọba gómìnà àná tẹ́lẹ̀ rí náà wípé gbèsè náà ó jẹ́ ọ̀nà ètò ìlànà ìdókòwò lábẹ́ ọrọ̀ ajé tí ó ń gbóná janjan nígbà náà ni. Àwọn ẹgbẹ́ náà tún wá ṣàfikún
èsì ọ̀rọ̀ wọn wípé ìhà tí àwọn aráàlú kọ àti ìwà tí wọ́n hù nígbà tí Arẹ́gbẹ́ṣọlá wá sí ìlú Òṣogbo lẹ́nu lọ́lọ́ yìí ń ṣe àfihàn irú ìfẹ́ àti àtìlẹ́yìn wọn fún un wípé digbí ni àwọn ṣì wà lẹ́yìn rẹ̀ àti pé ìgbésẹ̀ tuntun tí ó wáyé láàrin àwọn méjì yìí, Adeleke àti Arẹ́gbẹ́ṣọlá, ti mú kí ọ̀pọ̀lọpọ̀ olùgbé ìpínlẹ̀ náà kó wà ní ìkòríta kò-yé-mi-mọ́. Èyí ni ọ̀rọ̀ tí àwọn aráàlú bá ìwé ìròyìn Daily Post sọ. Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Àjàní, òṣìṣẹ́ ìjọba ní ìlú Ẹdẹ, tilẹ̀ sọ wípé ó jẹ́ ohun tí òun kò lérò rárá wípé àwọn méjèèjì lè máa bá ara wọn wọ̀yá ìjà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nítorí wípé wọ́n jìjọ máa ń ṣiṣẹ́ papọ̀ ni. Ìyáàfin Sherifat Adéwùmí, olùtajà ní ìlú Iléṣà náà sọ wípé àwọn kò tilẹ̀ mọ ọ̀rọ̀ ẹni tí ó yẹ kí àwọn gbàgbọ́ nínú àwọn méjèèjì náà nítorí wípé ẹnìkan nínú àwọn méjèèjì sọ wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ṣẹ̀ ń bọ́ lọ́wọ́ oko ìparun ni, tí ẹnì kejì sì wípé ṣe ni wọ́n ń dá òun lẹ́kun láìnídìí ni. Arábìnrin náà wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun wà nínú agbada méjì àárín wọn. Ọ̀gbẹ́ni Paul Olóyèdé, ẹni tó ti fẹ̀yìntì ní ẹnu iṣẹ́ ìjọba tí ó wá ń gbé ní ìlú Òṣogbo, ni ó sọ wípé òun ti dúró fún ọdún pípẹ́ láti gba àjẹmọ́nú owó oṣù tí wọ́n kọ̀ jálẹ̀ láti san fún àwọn, èyí tí gbọ́nmi-sí-omi-ò-tó tí ó ń wáyé láàrin àwọn méjèèjì náà tún jẹ́ kí ọ̀rọ̀ náà wá sí ìta, èyí tó tún jẹ́ kí àwọn ṣe ìrántí ipa tí ìṣèjọba Arẹ́gbẹ́ṣọlá gbé ṣe lórí àga àlééfà nígbà ọdún ìṣèjọba rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣèjọba Adeleke ti sọ gbangba jáde wípé àwọn ti san $60 bílíọ̀nù (60 billion naira) nínú gbèsè àwọn ènìyàn tí ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba àti owó oṣù 28 months tí ìṣèjọba Arẹ́gbẹ́ṣọlá kọ̀ láti san. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ọmọlúàbí Progressive ti jiyàn lórí ọ̀rọ̀ gbèsè náà wípé ọ̀pọ̀ nínú gbèsè náà ni ìṣèjọba Arẹ́gbẹ́ṣọlá jogún àti pé iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe jẹ́ èyí tí ó ti wà láti ọdún pípẹ́ sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé, kí ẹ bá mi subscribe, kí ẹ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.